tèmi, happy new year. Odun yìí ó máa sọ wá sọ́wọ́, ó máa sọ wá sọ́mọ, ó máa sọ wá sọ́rọ̀, ó máa sọ wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo nǹkan tó wúwà ká ṣe lọ́dún tó kọjá táàrí ṣe, gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run máa gbà fún wa ní ọdún yìí. As you all know, today, you may not know because I didn't really want to loud it. Today is my birthday. And celebration called Jalo celebration on it. And thank you. Let me just use this as a thank you everybody. Thank you TS Kid. I don't know why I can't reach you all of a sudden. Mr. SK, thank you, Feyitola, mommy. Thank you everybody. I think it's mommy Yaba. Okay, thank you everybody so far on this channel. I really appreciate you. God bless you. I don't know how somebody here actually got my birthday. I wasn't going to say anything about it, but they teach to me naturally, so I'm just like, okay, let me just tell people. But sleep tongue me one of my videos to me or them she understand this, but any wish me happy birthday. And I'm like, seriously, how did you know? Because I wasn't even telling it. I'm not going to tell anybody. But thank you so much. Thank you for the stars as well. God bless you. God will provide for you. It shocked me when I see $100 birthday gift. I'm like, seriously? Thank you so much. I really appreciate. And this person I've not been commenting before. I just don't know. They're just nice people here. They are nice people. I really appreciate all of you. God will bless you. God will be with you. Thank you so much. Thank you so much. I never expected that. And it was a shocker to me. And báwo wá ní o ẹjọ́ àti parí ọdún tó kọjá o àti parí ẹ̀ Ọlọ́run jẹ́ ká parí ẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹjọ́ my dear ọdún tá a wà yìí ẹjọ́ nítorí Ọlọ́run. Lizzozoo and family. Lizzozoo and family. Mo ti rí fídíò yín tẹ́ post ṣé inú private jet lẹ wà ní tẹ́ tí ń jayé is a good life. Ẹjọ́ ẹ jẹ́ kí ohun tó ti kọjá kó kọjá o. This is a new year. I don't want to see you and Sholape again in 2026. Ketuma kígbe Ìyábọ̀ Òjó. Aunty Sholape, nǹkan tó kọjá ti kọjá o. Ká gbàgbé gbogbo nǹkan tó kọjá ti kọjá. I'm talking about lórí social media because mo mọ̀ pé ẹ̀yin àti Queen Mother ẹ ṣì ní issue ní court. So nǹkan tó kọjá ti kọjá, ẹ ṣáà jẹ́ kó ra kọjá lọ bó ṣe kọjá lọ yẹn bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́, I don't want to hear Ìyábọ̀ ẹni ìsinmi ní 2026 o Aunty Sholape. Ẹ gba ìsinmi tipátipá ní 2026 yìí o. Ẹ jọ̀ọ́, ẹ wá anywhere tẹ́ ti lè rí ìsinmi. Ẹ gba ìsinmi tipátipá ní 2026. Èmi ò wá bẹ̀yìn o. Èmi kàn sọ fún yín pé ẹ jọ̀ọ́ jẹ́ kó rí everybody pé. Because ẹ ti ṣorí ibú yìí for a long time. And it's enough. Me, I don't know. Trying to pull Iyabo down. I don't know what you want to, see. Kile fembe. Don't go yemi. Ọmọbìnrin ti dúró sáyé ẹ̀. Èmi ló wọ́n lè rí pẹ̀lú Fọlá ǹsìn. Fọlá náà ti ní life tiẹ̀. Ẹ̀yin lẹ lọ oppress Fọlá. Ẹ̀yin lẹ fẹ́ kí Fọlá ní life. Ọmọ yẹn ti ní life tiẹ̀. She just want to stand by herself. And she has stood by herself. Wọ́n dẹ̀ ti fi yín lẹ̀. Fọlá náà ti dá dúró by her own. Ẹ dẹ̀ ṣì wà lórí ọ̀rọ̀ yẹn. Téèyàn bá gba kádàrá lé ayé. Ó máa ṣe kí ni? Ó máa gba kodoro. Téèyàn bá ṣe kí ni? Téèyàn bá gba kádàrá. Ó tó máa gba kodoro. Aunty Sholape. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́. Ọlọ́run ọba ni mo fi bẹ̀ yín. Ṣẹ́rí 2026 mo fẹ́ kẹ́ wá nu heart yín bóyá tẹ́ bá ṣì ní heart torí mi rò pé ẹ ní. Ẹ má gbé yẹ̀yàn ṣépè mọ́. Ẹ má gbé Ìyábọ̀ Òjó ṣépè mọ́. Ẹ má gbé àwọn ọmọ ẹ̀ ṣépè mọ́. Ẹ má gbé ọmọ ẹ̀ ṣépè mọ́. Ẹ má gbé ọkọ ọmọ ẹ̀ ṣépè mọ́. And this goes to ẹ̀yin lórí ibú tó kù náà. In likes of Bukky Jesse and co. Yes.
di ẹ̀sìn tẹ́ ti ṣe di orí burúkú tẹ́ ti ṣe ẹ jẹ́ kó mọ́ tó ṣe come 2026 tá wà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan kó ṣe kí ni kó dá ẹ jẹ́ kí gbogbo nǹkan kó settle kí ló dé ṣógun láyé ni kí ló ṣẹlẹ̀ omi ni o aṣáná Ìyábọ̀ ẹ tún mọ a ti ń bá gba Ìyábọ̀ lọ́wọ́ Lizzozoo a tún ṣe ń gba Ìyábọ̀ lẹ́nu Bukky Jesse mi mọ nǹkan tí Ìyábọ̀ tẹ̀tọ̀ á ṣe fún yín ibẹ̀ yẹn ni ò tẹ̀ ti yé mi ṣé Ìyábọ̀ tún ní ìyàwó Mohbad ni ẹ ti powó lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ o ẹ jẹ́ kó rí kálukú kó rí ẹ pé ẹ lọ gba ìsinmi tipátipá o èèyàn ṣẹ̀dá ní nǹkan tó sọ mo níyàn tí ò bá gba kádàrá ilé ayé ó máa gba kodoro ni o bẹ́ẹ̀ ni o ẹ fọmọbìnrin yẹn lẹ̀ o nǹkan ló bá ti yín jẹ́ o if you have any evidence ẹ gbé lọ sí kóòtù ẹ ní evidence ẹ máa wà lórí social media ẹ máa búlì ọmọ ọlọ́mọ ẹ máa búlì àwọn ọmọ ẹ ìyá Adébímpé náà olómi lábẹ́ ẹ jọ ẹ̀yin náà ẹ dúró sórí ààyè yín o gbogbo èèyàn tó ti ṣorí ibú àwọn AJT ẹ dúró sórí ààyè yín o ẹ fọ̀rọ̀ dọ̀kásì ilẹ̀ eléyìí orí ibú yẹn ti tó ní gbogbo last year gbogbo ọ̀rọ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ ọ̀rọ̀ kinní kan ó ti tó kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ má pa ọmọ ṣe fẹ́ pààyàn ni rojọ́ gbogbo last year àti rojọ́ Lizzy ó sọ pé yes God is working for you ó ti wà ní private jet ó ti gbé family ẹ̀ sínú private jet Ọlọ́run ti work for you do you have to drag Ìyábọ̀ Òjó again you said you are making millions so why are you dragging Ìyábọ̀ Òjó ṣebí Ọlọ́run gbàdúrà ẹ̀ yeah, live your life and enjoy your life. Let us see the result. That is exactly what Queen Mother said as well. If you know God is answering your prayers, you don't need to be dragging anybody. You will show us the result. You are showing us private jet now. No problem. It's a good life. Enjoy your life. You deserve it. Then for your Ìyábọ̀ Òjó lẹ̀. That is not too hard or too difficult for you to do. This is 2026. Omi tuntun ti rú. Ẹja tuntun ti wọnú ẹ̀. I hope you listen to this now. Don't think about to better thing. I will not say it's my birthday. Èmi máa kó gbogbo ẹ kó kúmọ̀ pé tó bá switch ó switch ni. A máa bẹ̀rẹ̀ ni. Just stay on your lane. Torí mo mọ̀ pé torí ẹ̀ mo tètè ń ṣe fídíò yìí pé torí mo mọ̀ pé Ṣọlá pé tí òòrùn kékeré bá ta síta báyìí bí ẹgbẹ́ tó òòrùn bá ti ta síta ìgbà ẹnu máa tètè síwín torí ẹ̀ mo tètè ṣe fídíò yìí láàárọ̀. Sódà kí òòrùn tó ta síta o tètè gbọ́n sí kó gba ìsinmi tipátipá ó fi ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó sílẹ̀ kí ló dé ná ẹ̀yin burú o fi ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó sílẹ̀ tó bá dẹ̀ ní anything against ẹ gbé lọ court oníjìstọ́ba gbé lọ sí court lọ prove ẹ̀ ní court tó bá ti mọ̀ pé òun ní gistọ́ba go and prove it in court òun ló ṣe kinní kan fún ẹ ṣe kinní kan fún Fọlá òun ló ṣe business ẹ tó bá jẹ go and prove it in court olówó ẹjọ́ náà go and prove it in court bó ṣe bá business ẹ jẹ́ wọ́n fi ẹ gba donation court tẹ̀ ti sọ fún ẹ pé collecting donation is not an offence kò tí ẹ àárí bíi tí Ìyábọ̀ Òjó ti gbé account ẹ sílẹ̀ pé ó fẹ́ gba donation ibo ló ti gbé account ẹ sílẹ̀ rí náà just because you people are just full of hatred ṣó fi ṣe yín ni ẹ jọ̀ọ́ o ẹ jẹ́ kó rí everybody gbé o AJ control àwọn ọmọ ẹ torí mo tẹ̀ tó rí àwọn ọmọ AJ tó tún lọ fún Alábìkẹ́ everybody should stay on their lane Alábìkẹ́ sọ pé ẹ jọ̀ọ́ ẹ má fọ orí ní dead glory ẹ lè dúró sáyé yín anybody tó bá ti rí pé ó ta mọ́dọ̀kás ẹ máa bú ni àǹtí Ṣọlá pé anybody tó bá ti rí pé ó ta mọ́dọ̀kás ẹ máa bú ni ẹ dẹ̀ ṣe ti yín lọ́tọ̀ ẹ dẹ̀ ṣe ti yín ṣé Ọlọ́run ò fún yín ṣe ní a tún ti wọnú ọdún tuntun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a tún refresh like let us start all over again on a clean sheet ká gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ let us start all over again ó lágbára o ó lágbára ẹ jẹ́ kí oníkálukú gbogbo nọ́ọ̀tì tó bá ti tú ẹ lọ rescrew ẹ̀ padà ẹ jẹ́ kó rí yín pé ẹ dẹ̀ ṣọ́ra fókó ẹ má dóko olóko mọ́
ẹlòmíì ọkọ ọlọ́kọ ló fi crossover. Ẹ fọkọ ọlọ́kọ lẹ̀ ojú abẹ́ à ń kó. Ẹ má dá sí ìdìsíyàn lára. Ẹ fọkọ olóko lẹ̀. Ẹ fọmọ inú yín lẹ̀. It is well. I just jamo because I feel about this video. Happy New Year again to everybody. God bless you. Thank you so much. I really appreciate. Thank you to the person. Give me money. And then I think the person is a silent watcher. I don't know the person, but God bless you. I don't know you, but God knows you. To shemunu me to 2025. No. Thank you so much. Thank you so much. I don't know. I don't know what to say. But God bless you. God bless you. I was just smiling like, what? Without even telling anybody. I didn't know that. Maybe I've said it before and the person caught up with it. Thank you so much. Thank you to everybody who wished me a happy birthday. God bless you all. Have a wonderful day. Bye.